Àfà Saheed Shittu súnmọ́ bí wàá gbọ́ torí ẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe máa ń pa láṣàmọ̀ fún àwọn tó kù pé lágbájá súnmọ́ bí wàá gbọ́ torí ẹ̀ ìwọ gan fúnra ẹ̀ gan wàá gbọ́ torí ẹ̀ wàá gbọ́ torí ọ̀rọ̀ tí kún gbọ́ tẹ́tí ẹ̀ fi di mo fẹ́ kó wàá gbọ́ lénìí gbogbo ayé mo fẹ́ kẹ́ máa play fídíò kan fún yín kẹ́kọ́ gbọ́ ohun tí Àfà Saheed Shittu tó sọ kí tó wá sọ̀rọ̀ lé lórí ẹ gbọ́ ohun tí Àfà Saheed Shittu ẹ gbọ́ ohun tó sọ. ṣe mọ̀ pé àti clear abẹ́yẹn sì pé mùsùlùmí ló dá á lẹ̀ mùsùlùmí ló dá á lẹ̀ ọ̀rọ̀ pé agẹmọ wa ń jó èèyàn kan wá ń gbé ó wá ṣe màjíìkì ó ń padà tó bá ti gbé màjíìkì débẹ̀ àfẹ́ lójúdi ọba wa ìwọ ní màjíìkì má débẹ̀ ìwọ ní ṣáàkì ó wá wọ ṣáàkì ó wọṣọ ogun ẹni tó wọṣọ ogun mo yìí máa sọ̀rọ̀ ẹni tó wọṣọ ogun wá bẹ́ẹ̀ o nínú àwọn onífíìmù tí ò ní làákàyè lórí mo yìí ń bọ̀ abá o bọ̀ ni mo yìí ń bọ̀. ìwọ tó wọṣọ ogun wá bẹ́ẹ̀ á pè ẹ́ torí pé kò sọdún ẹlẹ́bọ lọ síbi Ọ̀ṣun Òṣogbo mọ̀ ń bọ̀ o mọ̀ ń bọ̀ abẹ́ Ibrahim Sata ni mò ń sọ o mọ̀ ń bọ̀ mo yìí ń bọ̀ Ibrahim ló ń jẹ́ ó wọṣọ ogun lọ síbi Ojúde Ọba tá ń pè ẹ́ ń bẹ̀ ṣé ọdún ṣé òmò tún òmò pinlẹ̀ ń tà ń ṣe ni mọ̀ ń bọ̀ ìpìlẹ̀ ń tà ń ṣe àwa tako ẹbọ ní ìpìlẹ̀ ẹni tó dá Kini yẹn lẹ̀ wọ́n tako ẹbọ ní wọn pẹlẹbọ àpẹlẹbọ ọdún àwa mùsùlùmí ṣé ẹ̀yin mùsùlùmí ṣé lọ́jọ́ ọdún àwa mùsùlùmí ṣó yẹ kí eégún kó máa bá wa jó kó náà bá wa jó lójú ní ìdí wa ṣó yẹ kí olóró máa bá wa participate ṣó yẹ kálágẹ máa bá wa participate Ibrahim mọ̀ ń bọ̀ o torí pé tó bá wá ní next year tó bá wọṣọ tó wọlé sí tó múra dáadáa a máa accommodate ẹ tó bá di next year tó bá wá tó wọṣọ ogun bó ṣe wọ wá yíyá yìí a máa lé ẹ ta ọdún kò ń sọdún ẹlẹ́bọ ọdún àwa mùsùlùmí ni Ibrahim Sata mọ̀ sọ o tó bá wá síbẹ̀ next year tó bá wọṣọ ológun wèrè tó wọ̀ wá yẹn sí Ojúde Ọba tó wá ń pariwo kíní kan a máa lé ẹ ta kò ń sọdún ẹlẹ́bọ ọdún àwa mùsùlùmí ni àwa mùsùlùmí là ń sọdún tó bá wá bẹ̀ next time a máa lé ẹ ta pé go away kápẹ́ mi lọ bá àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ kò sẹ́lẹ́bọ àṣọdún ẹbọ tó bá fẹ́ lọ sọ́dún ẹlẹ́bọ lọ sọ́sùn Òṣogbo lọ síbi tó àwọn olóòlù ti ń ṣe olóòlù lọ sọ́dún àwọn ẹlẹ́bọ lọ bá àwọn ọ̀tá lọ lọ́hùn àwọn ìfáǹkálẹ́lúyà àbí evangelist lè rán pa àwọn wèrè yẹn lọ bá àwọn kẹjọ máa polówó ẹbọ. ṣé ti wá rí fídíò tí mo play fún yín yẹn Àfà Saheed Shittu àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tó ń sọ òun sọ wípé Ojúde Ọba wa Ojúde Ọba wa Ojúde Ọba tó ń sọ yẹn tó ń mẹ́nu bà yẹn tó ń sọ wípé kí Ibrahim Sata kó máa wá aṣọ ògùn wá yẹn ǹjẹ́ òwò ọmọ ìpé àwọn oníṣẹ̀ṣe lónìí Ojúde Ọba tí wọ́n mẹ́nu bà yẹn lọ wádìí ìtàn dáadáa kó lọ wádìí ìtàn dáadáa kì í ṣe mùsùlùmí gangan ló dálẹ̀ jẹ́ ń sọ fún ẹ kó yí ẹ wọ́n ti ń ṣe òde Ojúde Ọba kó tó di pé nǹkan kan ló bí tó fi change ẹ̀ wọ Ojúde Ọba òde ńlá òun ni wọ́n ń pe òde yẹn tí wọ́n máa ń ṣe kódà balógun Òtúbù òun ni first balógun tó kọ́kọ́ gu ẹṣin lọ bá Àwùjalẹ̀ ní ìgbà wáṣẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé bóyá balógun Kúkú dé balógun Òtúbù òun ti síwájú balógun Kúkú sórí oyè àkọ́kọ́ oyè balógun oyè ìṣẹ̀ṣe ni kì í ṣe oyè kò ń ṣe oyè nínú mùsùlùmí ọba dẹ̀rẹ̀ ọba oyè ọba tó ti yé oyè ọba yẹn dẹ̀rẹ̀ ọba ìṣẹ̀ṣe ni lórí àwọn àpèrè àwọn irúnmọlẹ̀ ni kì í ṣe ó yàtọ̀ sí ẹ́míà ó yàtọ̀ sí àwọn ẹ́míà tí wọ́n ń jẹ àwọn ẹ́míà òyìnbó ẹ́míà tá bá fẹ́ lọ tó jẹ́ kí n láyé ẹ kó yí ẹ kétí ẹ kó máa ní ìdílé tí ẹ Àfà Saheed Shittu oyè ẹ́míà English ẹ́míà tó ti yé English ẹ́míà ó yàtọ̀ sí ti ọba English ọba ni king oyè emir òun ni community leader so ti yé ìtumọ̀ community leader ní èdè Yorùbá tá bá fẹ́ gbé sí ìwọ̀n Yorùbá ní èdè Yorùbá òun ni baálẹ̀ òun ni emir làwọn emir jẹ́ lédè Yorùbá so ti yé ẹ kó máa ní ìdílé tí ẹ tó ń gbọ́ gẹ́gẹ́ pé ìrìn àṣọ pé tó ti gbọ́
so òun náà lè jẹ́ kí mi náà máa sọ yẹn so ti gbọ́ so kì í oyè Ojúde Ọba kì í ṣe mùsùlùmí òde ńlá ni wọ́n ṣe tẹ́lẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ̀nù òde ńlá yẹn sí Ojúde Ọba ìṣẹ̀ṣe lónìí máa play ẹ̀rí fídíò yẹn wá kó tún gbọ́ ó yá gbọ́ ẹ̀rí fídíò yẹn kó lè mọ̀ láti àwọn ọmọ typical indigene Ìjẹ̀bú-Òde ni wọ́n sọ ìtàn yẹn tún gbọ́ lẹ́nu bàbá yìí. Balógun gangan ló dá Ojúde Ọba lẹ̀. Ojúde Ọba bẹ̀rẹ̀ lórí Balógun Kúkú. Wọ́n ti ń ṣe òde kan tẹ́lẹ̀ òde ńlá náà máa ń pè. Islam kò tí ì délẹ̀ Ìjẹ̀bú, Christianity kò tí ì délẹ̀ Ìjẹ̀bú, so òde ńlá náà máa ń pè tí gbogbo àwọn bàbá wa ayé ìgbà yẹn gbogbo symbol of worship wọn èyí tó ń bọ Ṣàngó èyí tó ń bọ Ògún tó ń bọ kí wọn á kó gbogbo symbol of worship wọn á lọ kí Àwùjalẹ̀ nígbà yẹn láyé àtijọ́. Ṣùgbọ́n nígbà tí Islam wọlé Ìjẹ̀bú tí Balógun Kúkú di Muslim, Christian Balógun Kúkú ló kọ́kọ́ embrace. Ṣùgbọ́n ìgbà tó yá àwọn Christians wọ́n lọ bá Balógun Kúkú wọ́n ní pé bàbá ìyàwó tẹ ní ẹ lè jẹ́ Christian kẹdẹ níyàwó tó pọ̀ tó ibi 30 something pé ìyàwó kan lè máa ní. Balógun Kúkú ní àwọn ìyàwó nǹkan kí ni kóhun tí wá ṣe wọ́n wọn lọ́ máa mú kan náà ni wá lóhun ò ṣe Christian mọ̀ pé wọ́n lè fi àwọn ìyàwó òun lẹ̀. Ìkan náà àwọn ẹrú Balógun Kúkú wá ní bàbá ẹ̀sìn kan wà o tó yẹ pé wà láwọn láti fẹ́yàwó tó pọ̀ ó lẹ́yìn ẹ̀sìn wo ni wọ́n ní Islam oníbo làwọn yẹn wà wọ́n kò tí ì wọlé Ìjẹ̀bú ó wà ní iṣẹ́ side òkè ẹ̀yà oníkọ́lọ́pù wọn wá. By the time táwọn yẹn dẹ̀ the first question tí Balógun Kúkú kọ bí wọn ni pé ìyàwó mélòó làwọn lè ní wọ́n ní bàbá ìyàwó mélòó lẹ́ni sí wọ́n níbi 30 àwọn ní bàbá tún lè fẹ́ sí ó lẹ́sìn gidi lélẹ́yìí tẹ́gbọ́n tún lè fẹ́ yàwó sí ẹ̀sìn rẹ̀. Balógun Kúkú ó embrace Islam ẹ̀dẹ̀ ń ṣe Islam lọ. so ti wá yí ẹ̀sìn so ti wá rí ẹ̀rí fídíò yẹn sìn so òde ńlá yẹn òun ni wọ́n tọ̀nù wá sí Ojúde Ọba àfọ Saheed Shittu àǹfààní yẹn o torí pé inú lè bá bí àwọn kan ipe bóyá mò ń lo àfà fún yẹn pé mò ń pè ẹ ní àfà Saheed Shittu àǹfààní yẹn ní tí ó dàrú rárá àǹfààní yẹn torí pé tí àwọn èèyàn kan bá sọ pé ò kì í ṣàǹfà pé tọkàn ń pè ẹ ní àfà Saheed Shittu àwọn èèyàn ò mọ bó ṣe lọ ní lára àwọn àfà tí tẹjọ jẹ́ mùsùlùmí ni mò ń darí sí o tọ̀tọ̀ náà bá ká ẹ̀kún àfà ni ẹ́ torí pé àgbógbó àwọn tó sọ pé àwọn àfà tọmọ náà wù tọmọ sọ́rífù tọmọ náà àsọ́rífù tọmọ gbogbo ẹ̀ at the end of the day gbogbo náà wù àsọ́rífù tọmọ nílé ayé kí ni wọ́n fi dà so àfà ni ẹ́ torí pé mi ì ní sọ pé torí pé o jẹ́ èèyàn líle Ọlọ́run dá ẹ léèyàn líle Olódùmarè ló dá ẹ bẹ́ẹ̀ ìwọ kọ́ ló dá ẹ bẹ́ẹ̀ Olódùmarè ló dá ẹ léèyàn líle ó dá àwọn kan léèyàn líle ó dá àwọn kan léèyàn rírọ̀ so ti yé ṣùgbọ́n pẹ̀lú bóyá jẹ́ èèyàn líle náà ó ní àwọn nǹkan ìwà ìbàjẹ́ kan tó dẹ́kun nínú ìwà mùsùlùmí mo ẹjọ́ ní ṣẹ̀ṣẹ̀ ìmọ̀ àṣòdodo ó ní àwọn ìwà kan tó dẹ́kun tí ó fi tó dẹ́kun ìwà ìbàjẹ́ tí àwọn mùsùlùmí tó ń wù ní ìwà ìbàjẹ́ torí lára wọn ní ìwà ìbàjẹ́ tí àwọn mùsùlùmí máa ń wù bíi kí wọ́n máa ká orí èèyàn mọ́ àwọn àfáà lọ́wọ́ tó yẹ kó máa rí bẹ́ẹ̀ tọ́ndẹ̀ ń pè wọ́n ní àfáà ẹni Ọlọ́run ṣé ó yẹ kí wọ́n máa ká àfáà mọ́ ìdí ìbàjẹ́ kó máa lo jìbìtì kó máa bá àwọn obìnrin olóbìnrin sùn ṣé ó yẹ kó máa rí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ló dẹ́kun ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí ó kàn ṣe àṣejù lórí ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ní wo àṣejù tó ṣe ní orí ẹ̀ kí wá torí ẹ̀ kí wọ́n máa sọ pé ò kì í ṣàfà màá wo dáadáa tó ti ṣe màá fi díwọ̀n èyí aburú èyí tó kù díẹ̀ káàtó tó ṣe bí ọ̀rọ̀ tàwọn oníṣẹ̀ṣe yìí jẹ́ nìyẹn ṣùgbọ́n àǹfààní ẹ̀ tó ti yé ṣùgbọ́n ohun tèmi ń fàyọ fún ẹni pé sórí àwọn Ibrahim Chatta tó wọ aṣọ ògùn wá yẹn bẹ́ẹ̀ ni ó jẹ́ kí arántí ìgbà ìwáṣẹ̀ ni torí àkọ́kọ́ content creator ni ó lè wàṣọ tó ń wá òṣèré orí ìtàgé ni ó ní rẹ̀ láti wàṣọ tó ń wá ṣùgbọ́n oníṣẹ̀ṣe ló ní Ojúde Ọba yẹn ni òde ńlá ni wọ́n pè tẹ́lẹ̀ kó tó wá convert wá sí Ojúde Ọba gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí mọ́sálásí tẹ́yìn náà sọ pé mo fẹ́ lọ kírun mọ́sálásí àwọn kan ń pè ní mọ́sálásí àwọn kan ń pè ní mọ́sálásí mo ṣe fídíò kan láìpẹ́ yìí mo ń wá àfà tó máa tákù mi lórí ẹ̀ mi ì tí ì rí àfà ọ̀hún àwọn Saheed Shittu mo fẹ́ kí wọn náà kó jáde mo challenge yẹ kó jáde wá sọ̀túnmọ̀ mọ́sálásí fún mi mo parọ́ kan ní lórí mídíà wípé mọ́sálásí orílẹ̀ òótọ́ díẹ̀ ni mo dẹ̀ sọ mo ní ibi tí wọ́n ń sá ilá sí orí ilẹ̀ tí wọ́n ń sá ilá sí ní ayé ìgbà wáṣẹ̀ ní ayé àtijọ́ tí wọ́n ń sá ilá sí tó ń sá ilá sí orí ilẹ̀ tí wọ́n ń sá ilá sí yẹn orí ilẹ̀ yẹn ni wọ́n kọ́kọ́ kọ́ mọ́sálásí sí ìgbà tí wọ́n mú ẹ̀sìn Saudi Arabia tó ń mú wá sórí ìlú Nàìjíríà tó ń mú wá sílẹ̀ Yorùbá ìlú òkè ni wọ́n kọ́kọ́ kọ́ mọ́sálásí sí
so ibi tí ẹni yẹn ibi tí wọ́n máa ń sá ilá sí yẹn ibẹ̀ ló ti mọ́ sálásí ibi tí mò ń sálásí ẹni yẹn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ mọ́sálásí yẹn tọkàn tí àwọn èèyàn wá ń gbérú mọ̀ yẹn káàkiri torí pé nǹkan tó bá ṣẹ̀ṣẹ̀ dé ó máa ń jẹ́ àjòjì lójú àwọn èèyàn gẹ́gẹ́ bí ìgbà tó ń mú àpẹẹrẹ gẹ́gẹ́ bí ìgbà tó ń mú fóònù dé nígbà yẹn tó ju àwọn èèyàn lójú ìgbà àwọn aráàlú kan àwọn ará wọn bá ti mú ẹ̀sìn kan wà wọ́n bá ti mú ẹ̀sìn kan wà wọ́n bá ti ń forí balẹ̀ ńbẹ àwọn náà bá ti ń jíyìn fún Olódùmarè wọ́n bá ti ń jíyìn fún Allah pé kíní ó dà ibo ni wọ́n wá kọ́ ibẹ̀ sí ibi tí mò ń sálásí ni ibi tí mò ń sá ibẹ̀ ló di mọ́sálásí so ibẹ̀ ló jẹ́ inú tàn yẹn ni mo ti fi mọ̀ pé ibi tá ti ń forí balẹ̀ tẹ́ ń pè ní ẹ fẹ́ lọ kírun kò ní meaning kò jẹ́ nǹkan tó nítumọ̀ kò sí nǹkan tí àwọn oníṣẹ̀ṣe ń ṣe tí kò ní tí yẹn ò nítumọ̀ ṣùgbọ́n àwọn mọ́sálásí yín kò nítumọ̀ torí pé ní èdè Lárúbáwá wọ́n pè ní mọ́sídù wọ́n dẹ̀ tún pè ní mọ́sídù torí singular wà plural wà nínú èdè Lárúbáwá tó ti yé àwọn kan ń pè ní mọ́sídù àwọn kan ń pè ní mọ́sídù tó ti yé singular wà plural wà so mọ́sálásí èdè Yorùbá ni kì í ṣèdè Lárúbáwá kì í ṣèdè Haúsá so kí kọ́ jáde kọ́ wá sọ ìtumọ̀ mọ́sálásí ibi tí mò ń sálásí kọ́ wá sọ fún mi tó bá ní ìtumọ̀ ibi tẹ́ tí ń forí balẹ̀ fọlọ́run tó bá ní ìtumọ̀ so bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ yẹn náà ni òde ńlá náà ṣe jẹ́ tó wá di ojúde ọba ìṣẹ̀ṣe ló ní ọba ìṣẹ̀ṣe dẹ̀ ló ní balógun kúkù bó tiẹ̀ jẹ́ pé òun ló dálẹ̀ ipe kìíní bìbọn wọ́n ti ń ṣe òde ńlá kó tó di pé balógun kúkù ó bẹ̀ balógun yẹn gan ṣé òye inú ìsìláàmù ni oyè inú ṣẹ̀ṣẹ̀ ni so kó máa ní ìdílé tí ẹ òun kan tí mo kàn fẹ́ wá jẹ́ kó yí ẹ nìyẹn so ipe kí Ibrahim Chatta kó máa wá sọ ògùn wá yẹn tú purọ́ ìdànù má sọ ọmọ torí pé ọmọ Ìjẹ̀bú ni ẹ lóòótọ́ Ìjẹ̀bú Ìdọ̀wá ló ti ṣẹ̀ wá Ìjẹ̀bú Ọ̀sọ̀sà lèmi torí pé Ìjẹ̀bú Ìdọ̀wá àti Ìjẹ̀bú Ọ̀sọ̀sà àrẹ́sẹ̀ pa mi ni èmi máa ń fẹsẹ̀ ń pa bẹ̀ ni bó tiẹ̀ jẹ́ pé o ti ẹ̀rántí ilé o ò mọ́lé ná àwọn Saheed Shittu o mọ́lé náà torí gbọ́ngàn ò lè sọ pé ibi báyìí ló ti ṣẹ̀wá níjẹ̀bú Ìdọ̀wá èmi mọ bí tẹ̀mí ti ṣẹ̀wá níjẹ̀bú Ọ̀sọ̀sà ọmọ Òdòmọ̀wò ni agboolé bàbá tèmi ọmọ Òdòmọ̀wò lọ́sọ̀sà ìyá mi gan tó bí mi bàbá ìyá mi ní agboolé ìyá mi níjẹ̀bú Òde ọmọ Òdòmọ̀wò náà tún ni so típíkà Ìjẹ̀bú ni mi ń ṣàṣàwọ̀ pé bóyá Ìjẹ̀bú bàbá mi jẹ́ Jẹ̀bú ìyá mi jẹ́ Ọ̀ṣun bàbá mi jẹ́ Jẹ̀bú ìyá mi jẹ́ Oǹdó bàbá mi jẹ́ Jẹ̀bú ìyá mi jẹ́ Ẹ̀gbá típíkà Ìjẹ̀bú ni bàbá mi Ìjẹ̀bú ìyá mi náà Ìjẹ̀bú Ìdòmọ̀wò làdúgbò bàbá mi Ìjẹ̀bú náà ni àdúgbò bàbá mi wọ́n tún wá bí mi sí Jẹ̀bú so típíkà Ìjẹ̀bú ni mi so kó máa ní ìdílé tí àwọn Saheed Shittu tó bá tún dọ́sọ̀rú ẹ̀ sọ̀rọ̀ gbogbo ogun tó máa ń pariwo tó máa sọ pé àwọn ẹlẹ́bọ àwọn kinní kan wọ́n ń ṣògùn wọ́n ń ṣẹbọ àwọn Saheed Shittu lóòótọ́ lódodo mi ti ka ẹmọ́ di ẹbọ rí o mi ìdẹ̀ ti ka ẹmọ́ di oògùn rí o ibi tí èèyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ ṣùgbọ́n mo fẹ́ challenge yẹ àwọn Saheed Shittu mo fẹ́ challenge yẹ bóyá máa ń gbàkúrú kẹrẹ mọ́ àwọn ẹlẹ́bọ tó máa ń gbàkúrú mọ́ àwọn olóògùn yẹn tó máa ń bú àwọn àfáà yẹn kémi tó dé believe pé ò kì í ṣoògùn lóòótọ́ àwọn Saheed Shittu jáde síta tábà ń jàbí ti ká kúkọ èèyàn tèmi ni ẹ torí pé ìwọ ló fún mi ní anakundi torí pé kódà ìwọ ló tún fún mi ní anakondi kódà àwọn babaláwo àtọ́jú oníṣẹ̀ṣe gan wọn ń pè mí lánàkọ́ndà mọ́ anakundi wọn ní èèyàn àfá Saheed Shittu anakundi èèyàn àfá Saheed Shittu tó ti yẹ èèyàn tèmi ni ẹ ṣùgbọ́n kí n tó lè bìlí pé ò kì í ṣoògùn lóòótọ́ jáde ká challenge ara wa ká sọ bí tá a bá ti jọ pàdé kí n pàgò mọ́lẹ̀ kí n gún ẹ nígò lọ́wọ́ kò ní jẹ́ bí orí sọ o tí kò yẹn bá wọlé màá bìlí pé ò kì í ṣoògùn lóòótọ́ àmọ́ tí kò yẹn ò bá wọlé àfá Saheed Shittu tó bá sọ pé ò kì í ṣoògùn irọ́ ló ń pa àmọ́ rí pósítà àfá kan tí àfá kan sọ pé tó bá sá ọ ládàá tó bá dọ́dẹ̀ pé ayé láàfà tádà ẹ wọlé òfin sáfà ibo ni kùrìsí ìwà tó bá yìnbọn fún ọ ibo ni kùrìsí ìwà mo fi Ọlọ́run Olódùmarè búra mo fi Fátímọ̀ nígbàgbọ́ náà mo fi búra kò mi rí nǹkan tó lè gbàdá dúró ọbẹ̀ mi ìgò mi rí nǹkan tó lè gbà dúró mi rí nǹkan tó lè gbà dúró nínú Kùránì àti àdá o àti ọ̀bẹ o àti ìgò àti ìbọn mi rí nǹkan tó lè gbà dúró nínú Kùránì tó ti yẹ àwọn Saheed Shittu àmọ́ra wa o tàbá ríra wa o àmọ́ra wa o tàbá ríra wa orúkọ tèmi ni Prophet Anaconda ibà ṣègùn wa ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe àgbèwà o ire o.